lójú ìyá lójú ìyá ìjà náà ló fẹ́ jọ́nà ọba yé. ẹ dákun ìyá wa ẹ̀yẹ́ mọ̀ bọ̀ wá fún ìyá wa. alábẹ́ ìbọn ń jà lọ́wọ́ ìjọba owó náà àgbẹ̀rẹ̀ náà ní ọlọ́run náà ti di ẹ̀sìn obìnrin ọlọ́mọdé ti kẹ́mú tí wọ́n fi lè lọ bá ọ̀sẹ̀ kájọ sọ́wọ́ mi.
òun náà ni ọ̀tún náà ni ọ̀tún ìyálẹ̀ òun náà ni ọ̀tún ni ọjọ́ pé àkókò náà bọ́ sí kò jẹ́ kó tó bàjọ́ jẹ́ kò jẹ́ kó òrùn pọ̀ jù kò jẹ́ ká fẹ́fẹ́ pọ̀ jù ẹ̀ka wa bá abaláyọ̀ àti àlàáfíà àárẹ̀ rìn ayọ̀ àjò bàbá gbọ́ ọpẹ́ wa olúwa gbọ́ ọpẹ́ wa à ń lọ báyìí láti lọ sí ayé bàbá máa bá wa lọ máa bá wa lọ ọlọ́run wa máa bá wa lọ eléyìí tí wọ́n ń ṣe léyìí ni má fi gbà kan lọ́wọ́ má fi gbà kan lọ́wọ́ wọ́n ti ń joyè òun náà fẹ́ joyè lórí jẹ́ kó pẹ́ lórí ọ̀rọ̀ àti gòkè òtó nǹkan àti pẹ́ lókè ló ṣe pàtàkì lórúkọ Jésù Kristi wà á pẹ́ lórí oyè àti wà àti bàbá àti ọmọ àti ìdílé ẹ̀ pẹ́ lórí oyè afa ilé Jésù lọ́wọ́ kí Jésù ó dì yín mú ó ní imú dópin bẹ́ẹ̀ ni kó rí ní yípadà Jésù Kristi Olúwa wa. Hallelujah.
ìyá wa olólùfẹ́ gbogbo Ọ̀yọ́ àti agbègbè rẹ̀. Tọ́jọ́ ká mọ̀ pé Ọ̀yọ́ lọ láwà ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan àjíǹde arúgbó jẹ́ yín àwọn ayaba mi nù. Àtàdé ikú bàbá yèyé. Ọmọ ní òwú. Wọ́n ní owó inú ní dààmú. Wọ́n ní á ṣe àsọdúnmọ́dún. Wọ́n lá ṣe àsoròkúrò. Wọ́n ní gbogbo yín pátá làwọn kí ẹ ṣe ẹ̀kú àpọ́nlé àwọn aṣọ yìí tí yín náà ní fàyà. Gbogbo náà ọ̀wọ́n tó ṣe fún bàbá yìí ní àtẹ́wọ́. Láti lọ. Àmọ̀jẹ̀ láwẹ̀, àmọ̀jẹ̀ láwẹ̀, àmọ̀jẹ̀ láwẹ̀. Kò ní bàjẹ́ fún yín bàbá. Ẹ mọ̀ bàbá yín mọ́kọ́ aláàfin ti dé. Mo lè kí kábíyèsí Ṣàngó tó rán mi létí pé bàbá mi ti dẹ́nu ọ̀nà. Ó gbà yìí táwa bá wà lọ́mọ sọ pé aláàfin ni Ṣàngó, Ṣàngó la láàfin. Bàbá mi àmọ̀jẹ̀. Iná lójú, iná lẹ́nu, apàkàtà yẹ́rìyẹ́rì. Ṣàngó tẹ́ níyàn òdèdè gbóná, ẹlẹ́gùn Ṣàngó ló gbóná. Kábíyèsí ojú òde tì yín, bàbá mi àmọ́jẹ̀nu. Bàbá mi àmọ́jẹ̀, I'm happy to see you, sir. Bàbá bàbá méjì ló wọlé tọ̀. Àwọn nìyẹn ó kí ọmọ alájà
kábíyèsí ikú bàbá yèyé. Ẹ jẹ́ ká jókòó ẹ̀ṣẹ̀ pátápátá tí wọ́n wà ní orí ìjókòó olóró orí gbogbo ọba pátápátá tó wà. Kábíyèsí ọba Abdulrasheed Atọ́wèsè Akínlákójayọ̀lá ọ̀nà ní. Ẹni tó ṣojú chief imam of Ọ̀yọ́lá ẹ̀jọ̀ máa bọ́ wájú. Chief police mama múra lẹ́ẹ̀pẹ́. Mi káwọn náà máa palẹ̀ mọ́ láti máa bọ̀ wá sí. Nílànà ti ká. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له ولد ọba tó ní ké Muhammad ìgbà tá nàbì dáyé ìgboro mábì dìde tí ń jíṣẹ́ Ọlọ́run ìgboro máka mẹ́tìtìtì ìgbà tẹ wọnú ayé báyé ṣe mẹ́tìtìtì náà nì ìgbà tẹ dọ́là báyé ṣe mẹ́tìtìtì náà nì bàbá wa ikú bàbá yèyé ẹ̀ máa bẹ̀ láéláé. ألم ترى أن أعطاك ثروة ألم ترى أن الله أبدا نكاين يوم داسي Ọlọ́run ló ṣe yín lẹ́ni àpò. Ẹni tó bá fẹ́ kálábùkù ni ó sọ fún ọ̀yà aṣọ àpọ́nlé. Ayé òní ló sọ. Ikú bàbá yèyé lẹ́ni àpọ́nlé. Aláàfin Ọ̀yọ́ lẹ́ni àpọ́nlé. Gbogbo ẹni wá bí akin olóyèdè akin láhàúlá. Ẹ̀jẹ̀ àṣẹ Amina. Sọlú Aláàánú bí ìrìnkẹrù. Sallallahu alayhi wa sallam. Bishop ọba. Àgbẹ̀ Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ láti Olúwa fún wa lónìí. Oore ọ̀fẹ́ náà kò ní fi wá sílẹ̀ o. Apá àwọn kábíyèsí wa yọ. Torí pé láti gbàtẹ́ dídé orí àpèrè yìí, Ọlọ́run kọ yín máa ṣe ìlú ń tòrò
ààfin ògbóná wọn yín ìlérí Olúwa ló ń sẹ́nu ayé yín o lórúkọ Jésù ló mọ̀ sẹ́nu ayé yín Olúwa sọ pé kì í ṣe ẹ̀yin yóò yàn mí ṣùgbọ́n èmi yóò yàn yín mo sì bí sí ipò kẹ́ẹ̀lì lọ kẹ́ẹ̀sì èso àti kí èso yín kí o lè dúró kí o tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá kí o lè máa ṣe fún yín Ọlọ́run bí ẹ máa mọ̀ ẹ́ ṣe àfi kò lè gbóná máa yín o olùọ̀fẹ́ kì í ó máa tó fún yín eré Olúwa ni pé àti Olúwa ló ṣáájú rẹ kì yóò fi ó sílẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò kọ́ ọ Olúwa ò ní kọ́ yín o ìlú yìí yóò máa bẹ̀ sí yóò máa pọ̀ sí yóò máa ga sí láti fi màmá wa Chief Khadijat ọmọ tó yọ̀ sí Àríkẹ́ ayọ̀ ọmọ tó sọ sí ipò lónìí ń tẹ́ ẹ rí lára wọn lórúkọ Jésù pẹ̀lú èso ní ìbàjẹ́ o àyọ̀ sí lónìí lórúkọ Jésù pẹ̀lú àmàyọ̀ nílé o bàbá ẹ sí ẹgbọ́n ọpẹ́ wa ẹ̀ka ìyẹn wa agbẹ́fọ́rọ̀ ọ̀fẹ́ dàtò ní olùwàgbà ọ̀fẹ́ ẹgbẹ́ gbé àwọn ní ìdí lórí báwa kọ́ máa ṣe o báwa tọ̀ báwa kọ́ báwa darí rẹ̀ má fi sílẹ̀ àwọn fún òtiwọn ìlú Ọ̀yọ́ yìí kó máa fẹ̀ sí kó máa ga sí gbogbo nǹkan rere tí ò tí ì sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́ lórúkọ Jésù kó bẹ̀ sí fara hàn bẹ́ẹ̀ ni ó rí àwọn náà ta péjọ síbí lónìí láti rí ayọ̀ ní lórúkọ Jésù ayọ̀ náà yóò rẹ̀ wá o ọlá náà yóò rẹ̀ wá o àdèlé láyọ̀ yóò dára fún wa o káwa yóò sì balẹ̀ ìlú Ọ̀yọ́ gbọ́rọ̀ ní ọ̀yá máa fẹ̀ sí máa gbòòrò òkú náà kó máa bó jáde bẹ́ẹ̀ ni ó rí àṣẹ ọ̀run dùn Jésù Kristi Olúwa wa. Ipò lẹ́sẹ̀ o àjíǹde ara yóò jẹ fún yín o gbogbo orí adé tí ń bẹ níkàlẹ̀ ẹ mọ̀ mọ̀ ṣe o ẹ̀mí ni ó kún o ẹ sọlé ayé yìí pẹ́ o ẹ̀yin yáwá olórí àjíǹde ara ọmọ jẹ fún yín o ẹ pẹpẹ bí má pẹ́ ṣe é pẹ́ o ní o orin ayọ̀ làwọn mọ̀ kọ́ ẹni tó bá máa yọ̀ kọ́ wa bá wa jó. ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní o orin ayọ̀ làwọn mọ̀ kọ́ ẹni náà máa yọ̀ kọ́ wa bá wa jó. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè o ìyá wa Khadijat ayọ̀ mọ́tọ́sọ̀ ayọ̀ yóò ní dìbàjẹ́. nísòro èmi kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa kábíyèsí ifá ní ìwọ ọ̀yẹ̀ èmi ọ̀yẹ̀ sẹ̀sẹ̀ ńlá àbọ̀ lókè ọmọ aráyé ṣe bójúmọ́ ní mọ́ adífá fún agogo ṣékété èyí tí sọ ọmọ òun ọ̀yẹ́ màlàgbé ìgbà tí ń lọ rèé pàdé ọ̀pá gbogbo ǹjẹ́ ọ̀pá tó lóun ọ̀pá gbogbo ọmọ nílé ìpá gbogbo ọ̀pá lọ́mọ̀mọ̀ ń kú agogo a sì gbélẹ̀ ẹsẹ̀ mọ̀ta gbogbo ẹni ọba dojú kò jọba yín ẹ kò rí wọn ẹ kò má ṣe bàbá wọlé o ẹ wá pẹ̀lú má fẹ́ ṣe pẹ́ lórí òní ìyàwó olóríire òní Ifá ní bí ọjọ́ bá kan rí òrùn á sì máa rọ̀ wọ̀ Ifá ní ayé ìpín kì í lé ẹ̀rọ wọ̀ sísálà ayé ìpín ṣe ẹ̀rọ wọ̀ oyè tẹ́ jẹ lónìí ó di rọrùn fún yín o àjẹkó àjẹtọ́ àjẹfọ́páwó àjẹbẹ̀rẹ̀ ìdíjọbi o gbogbo àwa bá wa bá onílé yọ̀ náà rí ọ̀kárí wa o Ifá ní ẹ̀rú kọ́ bí abidi sáńgbèlé adá fún ìwọ abùfúnra mi àwọn méjèèjì mú mi ojú sòkèrè ọmọ ìwọ wa bímọ sí orí fín ìrà mi bímọ sálẹ̀ yìí ǹjẹ́ mo yọ̀ fún ọ tán mo yọ̀ fúnra mi orin la wá báyọ̀ lónìí wọ́n bá wa ra yàgò rẹ̀ ẹ̀ làbọ̀ rú ẹ̀ làbọ̀ yìí ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ o àṣẹ o. State anthem. DJ, please. Aṣíwájú ni wá, aṣíwájú ni wá, aṣíwájú ni wá, aṣíwájú ni wá. Ipò aṣíwájú l'Ẹlẹ́dùmarè fún wa nípìnlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká ṣe kiri. Ọmọ Ọ̀yọ́ pàṣẹ pàwọ́ ọ̀ṣẹ́ ká bára
fi mètò. Síwájú kò lọ́kọ̀ rẹ̀. Àwọn tó wọ́pọ̀ kájọ lọ síwájú. Wájú ni wájú ni ilẹ̀ Ọ̀yọ́ òní rẹ̀ wájú la ó máa lọ. Ẹ ṣe gan ni àjèjì. Ibi tí a dé lórí ètò ni a ṣe kankan láàrin ìṣẹ́jú kan sí méjì. Tí ò ní pẹ́ rárá. Tí ò ní pẹ́ àmọ́ ká tó ṣèyùn ẹ jẹ́ kí n kí àwọn tí ó yẹ ká kí àwọn kan wà bí jẹ́ pé àgùdọ̀ má dárúkọ wọn. Ẹ jẹ́ kí n máa kí ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, gbogbo orí adé, ọrùn ìlẹ̀kẹ̀, gbogbo ọmọ ọba pátápátá. Mo fi orúkọ bàbá Mọ́gàjí, mo fi kí wa bàbá ẹ kú jókòó, gbogbo ọmọ ọba pátápátá. Wà bí ìyálóde wà bí gbogbo àwọn bishop imam tí ń bẹ nílùú Awẹ́ tìdùnnú ni wọ́n fi wà ní Ọ̀yọ́ lónìí. Ẹ dàpọ̀ máa ṣe kábíyèsí fáláàfin. Gbogbo Mùsùlùmí àti Ìṣòláwẹ́. Ọ̀yọ́ ló ń pe nígbà bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì. Ayọ́dò bóyá ẹ wá sáré lọ tẹ́. Aláàfin lẹ́ẹ̀kejì. Ìtàkùn tó ní kéré wọn lọ tó wọn àtẹ̀rí wọn jọ ń lọ ẹtú ṣe kábíyèsí fáláàfin. Àti tòde olóòsà lọ́wọ́ ogun bàbá ẹni tí ó bọ̀ ẹtú ṣe kábíyèsí fáláàfin. Gbogbo ládéládé mo kí n wò lórí ẹni kankan bàbá mi olóró ọ̀nà oníbodè elérò tí elérò bàbá mi òkò ọ̀nà níyàn tó kù bàbá mi aládùn àwáyé àti aláwáyé gbogbo yín pátápátá mo kí n wò lórí ẹni kankan gbogbo ẹ̀yin ìyá ọba ẹ tún ṣe kábíyèsí fáláàfin. Ẹni tí gbèrè lónìí yìí mo kí yín. Ẹ tún ṣe kábíyèsí fáláàfin. Akẹ́ni aláàfin àgbà gbogbo ọba rò. Báàmí Akẹ́ni aláàfin àgbà gbogbo ọba tẹ ìdẹ́kù tọ́nu. Akẹ́ni ọmọ òrùkú sọ ọmọ òrùkú sàbíyé mọ àbí bàbá jẹba. Àbí bàbá jẹ bàbá yẹn dá ọkọ̀ elébóló lé máa rálé lé máa sọ́ọ̀dì ara ẹ̀ máa dogun títọ̀ yọ lé máa dókí ògùn. Olúwèkó oko adéró ń bẹ lápọ̀jù pa olúwèkó òwúròkó Àkànní ń bẹ lọ́nà Ìbàdàn. Oko ká òdòdó ní oko ta ti jẹ tòlótòló. Oko ká òdòdó ní oko ta ti fọ́ ti ẹ̀yìn bọ́ fọ́kànmọ́ fẹ́rẹ́ bí ẹkùn. Ọmọ ọba onídàádọ́dọ̀ òṣèyàn Àkànní ẹ̀yìn bẹ́ ìyá dé dòdò. Kìnìún wọ́n kí akẹ́sẹ́ tó ń tọ̀wọ́ lóbi ilẹ̀ tó máa ṣe kábíyèsí fáláàfin. Àkànní tó di àwọn ènìyàn wọ́n wúlò níbi yìí kí onídàáni kàlọ́ǹpani ìfojú ìsáwò tàbẹ̀rù kẹrù ìfojú di gígókì èdò ariwo ẹ̀sìn oríṣiríṣi pẹ́ńpẹ́ tí sẹ́lẹ̀ wùwẹ́ tù yẹ́yẹ́ Àkànní wọ́rí tú ọjà ọlọ́sán ọjà àwọn dẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo àjàgà ìṣẹ̀ rárá àpọ́nlọ́gbọ kọ̀gbọ́dọ̀ gbogbo ògbóngbòlú kọ̀gbọ́dọ̀ sọ̀sẹ̀ ọ̀dọ̀ oníkàwé dúró lákàlú ọmọ àtẹ̀wújà kẹ̀kẹ́kẹ́ lójú ogun Àkànní ẹni méjì yá tẹ̀ pẹ̀lú Àkànní ọ̀gbánítì ọ̀lánítì ọ̀vẹ́nítì ọ̀gbàgbà tí gbàrà lé tí gbàrà àdúgbò tí tún gbàrà àdúgbò Àkànní ẹni méjì yá tẹ̀ pẹ̀lú pátákó ẹ̀fọ́ gbogbo tí tajà lẹ́nu Àkànní lé ẹ̀rọ òde ẹ̀wọ́ wò àrà dákẹ́ ọmọ akúlé bàbá mi akúlé yẹn ọmọ awẹ́tí dẹ́rẹ́ yìí mo ṣe kábẹ́ túbọ̀ ṣe kábíyèsí fáláàfin. Awẹ́ ẹ̀rọ ládòkò ìlú ẹlẹ́tù lójú nílùú Òṣògidì. Òṣògidì pẹ̀lú àwọn ọba pẹ̀ yìí tọ́ba wa fẹ́ ka awẹ́ délédélé. Wọ́n pé ọmọ olókùn ẹsẹ̀ àti ìkúlẹ̀ àníyàwó onípèrè gbẹgbẹdọ̀ nínú ọmọ àdìbà. Ẹ bá ń sọ fún olókùn ẹsẹ̀ ìgbàdà kọ́ olókùn ẹsẹ̀ awẹ́ àtọ ìyọnu jẹmọ́. Tòrọ ẹni rọ́júwọ́ bá lọ́wọ́ ìlànà olókùn ẹsẹ̀. Èyàn tí ó rọ́júwọ́ bá lọ́wọ́ ìlànà olókùn ẹran. Òní ará òde ìsìn ìyẹn lọ́yìn lójú epo ọmọ ọlọ́ọ̀bàrà tí gbé lọ́nà àmọ̀jẹ̀ tijọ́ ìlẹ́jọ́ rẹ̀ bó sí ẹ̀gúnyán lẹ́fọ̀dọ́ bá ní epo ọmọ gbèsè pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ lòdó bàbá yín pani ti sí bọ̀wá tijọ́ mọ́jọ́ rẹ̀ dé èésì tí mo gúnlẹ̀ fọdọ́ bá ní epo máa gúnlẹ̀ pupa fàlejò pupa ojú ti yẹn ojú tàlejò ojú tí wọ́n tọ̀bẹ̀ nínú àwọn òtẹ́ǹgẹ̀rẹ̀ ọmọ agúnlẹ̀ fọdọ́ bá ní epo tẹ̀pẹ̀lẹ́wọ́ ìgbìyànjú yé ẹ ti ṣe kábíyèsí fáláàfin.
àkànní èyí méjì ìyá tẹgbẹ̀lò báàmí àkànní ọ̀tá ogún ọdún padà bọ̀ wá tọ̀jọ́ ẹ̀rẹ́ lágbọ́ ọmọ yàtọ̀ ìlú èrò gbogbo ní èyí dúdú òde. wọ́n ní àpá ìdìníire yóò fọ̀nà fúnra jẹ ní iye fúnra rẹ̀ nípa kábíyèsí ẹ̀rẹ́ ìlú bọ̀tá láṣẹ Elédùmarè ẹ̀yìn ọjà onídìí láṣẹ Elédùmarè ìjọba alájẹ tuntun àyànrọ ni ó mọ̀ tẹ̀ sí ìyá láyọ̀ lára wọn á kí wọn ní àrà ọ̀tọ̀ tó bá ti tó àsìkò tá a dé orí ètò bákan náà là ń kí bàbá wa Ọmọ́tọ̀ṣọ́ ẹkú jókòó lábẹ́ bẹ́ẹ̀ ni mo kí balógun ti ìlú Awẹ́ High Chief Adéṣakin Ẹnisùwáìf you are welcome sir you are welcome ma sí méjì òun náà lẹ́lò sí.